prescribe oògùn fún àwọn aláìsàn. Then they should be professional in what they do. Wọ́n gbọ́dọ̀ mọ ojúṣe wọn gẹ́gẹ́ bí iṣẹ́ wọn. Then they should know what is right and meant to be done. Bákan náà tí a bá pe ènìyàn ní adájọ́. Also, if you call someone a judge. Tàbí a pe ènìyàn ní lọ́yà. Or a lawyer. Ó gbọ́dọ̀ mọ òfin. Then he must know law. Ó gbọ́dọ̀ mọ tinútẹ̀yìn. He must know it vividly. Èyí tí ò bá kọ́ṣẹ́ mọṣẹ́. If he is not professional, a ò lè pẹ̀lú àwọn èèyàn bẹ́ẹ̀ ní adájọ́ tàbí amòfin. we can't call him a judge nor a lawyer. Nípa ìdí èyí, By this, gbogbo iṣẹ́ ló ní àwọn ohun èlò láti fi ṣiṣẹ́. every occupation has its own instrument to work. Lówùrọ̀ yìí kí wá ní àwọn ohun èlò láti fi sin Ọlọ́run. This morning, what are those instruments needed to serve God? Ohun èlò láti sin Ọlọ́run. Instruments and materials needed to serve God. Mo sọ nínú àwọn fídíò kan tí mo ṣe bí mélòó sẹ́yìn ní ọjọ́ mélòó sẹ́yìn. He has mentioned it before in some videos he did. Wípé ọpẹ́ jẹ́ lára ohun èlò láti sin Ọlọ́run. That offering or giving thanks is part of the material needed. Ọpẹ́ sì lágbára ju gbogbo ohun gbogbo lọ láti sin Ọlọ́run. Giving thanks is very, very powerful in serving God. Tí a bá wo ẹ̀kọ́ òwúrọ̀ yìí. If you look at the passage of today, nígbà tí Ọlọ́run parí iṣẹ́ rẹ̀ lórí ìkún omi. when God ended the flood of water, Lẹ́yìn ìkún omi. after the flood, Ọlọ́run wá sọ fún Nóà. God told Noah, Nóà ṣe ọpẹ́ sí Ọlọ́run. then he offered sacrifice to God. Nóà tẹ́ pẹpẹ lẹ́yìn tí Ọlọ́run ti parí iṣẹ́ lórí ìkún omi. He built altar after the flood. Nígbà tí Nóà dé máa mọ́ bá nínú ẹsẹ̀ ogún Genesis orí kẹjọ. When he will bring those materials to God, Ó sọ nínú ẹsẹ̀ ogún pé Nóà sì tẹ́ pẹpẹ fún Olúwa. and Noah built an altar unto the Lord, Ó sì mú nínú ẹranko mímọ́ gbogbo. and took of every clean beast, Àti nínú ẹyẹ mímọ́ gbogbo. and every clean fowl, Ó sì rú ẹbọ sísun lórí pẹpẹ náà. and offered burnt offerings on the altar. Ohun tó dára. It is what is good. Bíbélì pè ní mímọ́ gbogbo. The Bible says they are clean. Àwọn ohun èlò tí a ní láti máa fi sin Ọlọ́run ni àwọn nǹkan tí ó jọjú èyí tó mọ́. These are the materials needed to serve God. Clean things. Tí a bá wo nínú ayé Abel. If you look at Abel, Abel mú ohun tó dára tó jọjú tó sanra ohun wá láti rúbọ sí Ọlọ́run. he brought fat and clean sacrifice to God. Ṣùgbọ́n Kéènì ó mú ohun ìríra ohun wá síwájú Ọlọ́run. But Cain did not. Bíbélì wípé Ọlọ́run sì fi ojú rere wo ẹbọ Abel. And the Bible made us understand that God accepted Abel's sacrifice. Tó bẹ́ẹ̀ tí arákùnrin rẹ̀ tó fi wọ́nà láti ṣekú pa. That Cain ended up killing him. Ní ìtẹ̀síwájú Furthermore, ẹsẹ̀ ìkọkànlélógún. verse 21. Olúwa sì gbọ́ òórùn dídùn. And the Lord smelled a sweet savour. Olúwa sì wí ní ọkàn rẹ̀ pé. And the Lord said in his heart, Èmi kì yóò sì tún fi ilẹ̀ rẹ̀ nítorí ènìyàn mọ́. I will not call the ground anymore for man's sake. Nítorí ìró ọkàn ènìyàn ibi ni láti ìgbà èwe rẹ̀ wá. For the imagination of man's heart is evil from his youth. Bẹ́ẹ̀ ni èmi kì yóò sì tún kọlu ohun alààyè gbogbo mọ́ bí mo ti ṣe. Neither will I again speak anymore everything living as I've done. Àwọn ohun èlò láti sin Ọlọ́run. They are the instruments you need. Àṣírí ńlá ló jẹ́ fún ẹ̀mí àti rẹ̀. This is a big revelation to you and I. Láti mọ àwọn ohun ìjìnlẹ̀ tí ọ̀run. To know
corner. Ó gbé ta ni ẹni náà tí ó lè rí ẹranko àgbọ̀nrín, ọdẹ wo ló lè rí ẹranko àgbọ̀nrín tó ẹ̀jẹ̀ máa kìbọn kí ẹranko náà máa lọ. Who is that hunter that will see a beast or an animal in the forest, then will start talking his gun? Hallelujah. Hallelujah. Ọmọ Ọlọ́run tínú ẹ̀dùn láàárọ̀ ìké hallelujah. Lẹ́yìn tínú àti ṣe ọpẹ́ náà, After Noah offered his sacrifice, Ọlọ́run wá rí ogbó òórùn nínú ọpẹ́ náà. God smelled a sweet savor. Ó nọ́mbà Ọlọ́run ni ọpẹ́. God loves thanksgiving. Nọ́mbà Ọlọ́run ni ọpẹ́. His number is thanksgiving. Nọ́mbà tèmi tí àwọn ènìyàn bá pè é His own number is, yóò dé ọ̀dọ̀ mi. it will get to him. 6 ló gbẹ̀yìn nọ́mbà mi. His number ended with 6. Tó bá dá nọ́mbà mi tó bá fi 7 sí, If you die his number ending with 7, kò ní dé ọ̀dọ̀ mi. it will get to him. Ṣùgbọ́n tó bá fi 6 yẹn gbẹ̀yìn nọ́mbà mi, But if he ends with 6, tó ṣe fi ṣẹ́kì nọ́mbà kankan ń bẹ̀, without making any mistake, dandan ni kí n gbọ́ pé òun bá mi sọ̀rọ̀. then it will get through to him. Nọ́mbà Ọlọ́run ni ọpẹ́. God's phone number is thanksgiving. Ọlọ́run ní ọpẹ́ inú àánú rẹ̀ sì dùn. God saw Noah's sacrifice and was happy Nítorí àwọn ohun mímọ́ ni. because they are clean. Olúwa sì gbóhùn nínú ọpẹ́ náà. He smelled and he perceived it. Olúwa sì wí ní ọkàn rẹ̀ pé And said in his mind, èmi kì yóò tún fi ilẹ̀ rẹ̀ nítorí ènìyàn mọ́. then I will not cause the ground for man's sake. Ẹ ti rí bẹ́ẹ̀. Have you seen that? Ọpẹ́ a máa yí búburú kúrò lórí ènìyàn. Giving thanks should always make people go away from you. Àwọn bàbá wa ní ayé àtijọ́ wọ́n pè é ní ẹbọ. Our father in those days called it sacrifice. Sọ́rí ìrúbọ. Sacrifice. Àwọn bàbá wa pè é ní ìrúbọ. Sacrifice. Ṣùgbọ́n nínú Bíbélì, But in the Bible, wọ́n pè é ní ẹbọ òórùn sísun. they will call it burnt offering. Ẹbọ sísun. Burnt offering. Ìgbà tó dénú àyè kan nínú Bíbélì, At the point, wọ́n pè é ní ẹbọ ọpẹ́. it was called burnt sacrifice. Ìgbà tó dénú májẹ̀mú láéláé, In the New Testament, wọ́n pè é ní ọpẹ́. it was called thanksgiving. Kí ni mo ní wọ́n pè é o? What did I call it? Ìwọ tó gbọ́ mi láàárọ̀, kí ni mo ní wọ́n pè é o? Thanksgiving. Àwa padà sí ọpẹ́. Then we are back to giving thanks. Ohun kan náà ṣì ń sọ nípa rẹ̀. We are still saying the same thing. Ọlọ́run a máa gbọ́ àdúrà kíákíá nígbà tí a bá ti ń ṣe ìdúpẹ́. God answers faster when you give offering. Bí ohun kan bá le tó le tó le tí ò yanjú, When the battle is so strong that you couldn't overcome, tí a bá bẹ̀rẹ̀ sí gbégbá ọpẹ́, then when you start giving thanks, ogun yẹn lè máa ṣẹ́. then it will end. Ọlọ́run wá sọ nínú ọ̀rọ̀ rẹ̀, Then God said in His word, ó ní láti òní lọ o, henceforth ó lóun ò ní fi omi pa ayé rẹ́ mọ́. I will not destroy the land water Ó anymore. wá bá nú àdá májẹ̀mú kan. He made this covenant with Noah. Ó ní nígbà tí mo bá ti rí oṣù, ó ní èyí ni ó ṣe àmì. And he said this should be a sign Tí ó tẹ́lẹ̀ ó fi máa rántí májẹ̀mú mi láàárín ènìyàn àti òun. that will make me always remember the covenant between man. Nígbà tí òṣùmàrè bá ti ta, Whenever there is rainbow on the tí sky, òṣùmàrè bá ti yọ, when the rainbow comes out, ó ní nígbà náà then by then èmi ò rántí májẹ̀mú wípé mi ò ní fomi I payé rẹ will mọ́. remember my covenant with man. Ọpẹ́ ló débẹ̀ o. It is thanks that Ọpẹ́ God ló débẹ̀ o. then He took us there. Ẹ jẹ́ kí n tẹ̀síwájú díẹ̀ sí nípa ọpẹ́. Furthermore, Sálómọ́nù náà ṣọpẹ́. Solomon gave thanks. Òun náà mú ẹbọ ọpẹ́ wá síwájú Ọlọ́run. He brought God's sacrifice. Bó tilẹ̀ yẹ pé ọ̀nà tó yàtọ̀ lòun tún gbà ṣe tiẹ̀. He didn't do the whole in another dimension. Ohun tí Sálómọ́nù ṣe ni pé What he does is gbogbo Ọlọ́run ní kó fi rúbọ ní ẹyọ kọ̀ọ̀kan. everything God has to do in one
more than what you ask. Kájẹ́ tó ọpẹ́ wa kó máa pẹ̀lú ìbéèrè wa lọ. Thanksgiving be more than your prayer. Ìgbàdí Sólómọ́nì ti parí ọpẹ́ tó fẹ́ ṣe. When Solomon was done with his offering, Ọlọ́run wá ní Sólómọ́n. God called him. Ìran ńlá bàbá rẹ̀ ò ṣe ohun tó ṣe yìí. Yes, your generation has never done this before. Wọ́n máa ń ṣọpẹ́ sí mi lóòótọ́. They offer sacrifice to be truly, Ṣùgbọ́n wọn lọ sí gbogbo ibi tí wọ́n lọ but yìí. they did not want it to this extent. Béèrè tí o fẹ́ lọ́wọ́ mi. Ask what you want. Ìgbà tí Sólómọ́nì dẹ̀ fẹ́ béèrè ìtàn lọ́wọ́ Ọlọ́run. When he was about to ask, Ọlọ́run ló yọ ọmọkùnrin náà he was so careful. tó wà nínú Ọlọ́run. He was so careful because Àwa Celestial máa ń dá àṣàyàn àní wà nínú ẹ̀mí. even in celestial code, you can be in spirit. Nínú gan Bíbélì kan sọ láwọn nìkan pé mo sì padà sínú ẹ̀mí. Even in the Bible, it made us understand that I went Èmi back mọ̀ to pé the Sólómọ́nì wà nínú ẹ̀mí ni. because Solomon was in the spirit. Tó tọ́ ẹgbẹ́ lọ́jọ́ yẹn. Because of that day, Wá gbé ilé lásán ló béèrè. if he had asked of house or building material, Ọlọ́run á kọ́lé fún un. God would have built an house in Ṣùgbọ́n kò that ní lókìkí. and he would not be. Tó bá jẹ́ mọ́tò ló béèrè. If he had asked of car, Ọlọ́run á fún mọ́tò yẹn. he would be given, Ṣùgbọ́n kò ní lókìkí. or he would be famous. Ṣùgbọ́n tí Sólómọ́nì béèrè. But what Solomon asked, Ó máa kó gbogbo tó wà nílé Ọlọ́run pátápátá. he brought everything in the house of the Lord Ìgbà together. tó máa béèrè. And when he asked, Ọgbọ́n ló fi béèrè. he asked for wisdom. Olùgbọ́ mi láàárọ̀ yìí. I listened this morning. Ǹjẹ́ òun fi ọgbọ́n béèrè lọ́wọ́ Are Ọlọ́run? you asking with wisdom? Kí ni Sólómọ́nì béèrè? What did Solomon ask? Ó ní bàbá, He said, God, ẹ bá dẹ̀ fún mi ní ọgbọ́n, please give me wisdom, ìmọ̀ knowledge, àti òye. and understanding. Ohun kan ṣoṣo. Just that thing. Ohun kan ṣoṣo Just that one thing. tó pín sí ipa mẹ́ta. Divided into three parts. Tá a bá fẹ́ fún ní ọ̀rọ̀ tó bójú mu. If you are to put you on the right path, Àní wọ́n A, we will say one A, wọ́n B, B, wọ́n C. and one C. Kí hallelujah. Shout hallelujah. Ohun kan Just one. tó pín sí ipa mẹ́ta. Divided into three. Kókó àdúrà kan Just one prayer tó point. pín sí ipa mẹ́ta. Divided into three. Ṣé ìwọ náà mọ orú àdúrà yẹn gbà? Do you know how to say the same prayer? Ṣé tó bá ń gbàdúrà tó kì í ṣàtúnyẹ asán? Have you prayed without repetition? Ọdún mélòó ló fẹ́ fi béèrè ilé? How many years do you want to keep asking for Ọdún house? mélòó ló fẹ́ fi béèrè mọ́tò? You've been asking for car. Ọdún mélòó ló fẹ́ fi béèrè àlàáfíà? How many years do you want to keep praying for good Ṣùgbọ́n health? ọkùnrin Sólómọ́nì But yìí, Solomon ọgbọ́n, asked for wisdom, ìmọ̀, knowledge, òye, and understanding. gbogbo kan ló gbà. And he got everything. Ó mọ ohun tẹ́já sọ, He knows what the fish ó says. mọ ohun tó mi ń wí, He knows what the water is ó mọ ohun saying. táfẹ́fẹ́ sọ, He knows what the breeze. ó mọ ohun tẹ́ranko ń wí. He knows what the animal is saying. Ọgbọ́n ohun gbogbo, He has the opportunity to agbára tó get sọnù lọ́wọ́ wa nígbà Édẹ́nì. that power that was lost in the garden. Agbára ìmọ̀ tó sọnù lọ́wọ́ wa nígbà Édẹ́nì. Power of wisdom that was lost. Agbára tá a fi ń jẹ́ ọba láti gbà Édẹ́nì. The one that was lost during the garden of Eden. Èyí tí èṣù jágbà kúrò lọ́wọ́ ìran ènìyàn. Took away from man. Ọlọ́run dá padà fún Sólómọ́nì. God gave it to Solomon. Ẹni tó tún lo agbára yẹn, The same person that did this òun ni Jésù. was Jesus Christ. Jésù lo agbára yẹn. Jesus Christ used this power. Jésù ní agbára yẹn. He has it, Ṣùgbọ́n kò lọ ní ìlànà Sólómọ́nì. but he didn't go in the way of Solomon. Torí òun ò fi kó ohun ayé jọ. Because he did not gather what is on Tó earth. bá gbádùn ọ̀rọ̀ Ọlọ́run tó lè gbádùn Jésù lọ́wọ́lọ́wọ́ kí hallelujah láàmú. Hallelujah. Hallelujah. Ọpẹ́ Thanksgiving láti fi béèrè lọ́wọ́ Ọlọ́run. is what we use. Ó jẹ́ ohun èlò láti sin Ọlọ́run. It's a good instrument to serve God. Mo rí àmì yẹn lára àwọn èèyàn wa ní báyìí. I've been seeing that among us. Wọ́n máa ń ṣọpẹ́. You give them. Àwọn èèyàn wa bí máa ń ṣọpẹ́. You give them here. Mo tún wá kẹ́kọ̀ọ́ lára màmá kan. And I've even learned from one woman. Ìyá yẹn kò ní jọ́sìn mi o. She does not worship here. Ọjọ́ tí ìyá yẹn bá ti dá ọ̀kadà dúró níwájú ìta. Anytime she stops a bike outside the church, Inú mi dùn pé wọ́n mú ẹ̀kọ́ yìí wá láàárọ̀ yìí. I'm so happy treating it this morning. Kì í ṣe ọ̀rọ̀ tí mo lè dédé gbé kalẹ̀. It is not what he can actually just. Ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run ló darí mi síbẹ̀ láàárọ̀ yìí. But the word of God has brought us towards this direction. Wọ́n á wá dá ọ̀kadà yẹn ló fún màmá yẹn. She will stop a bike. Tó bá ti dá ló Once the bike stops, gbogbo ohun tí ó fi ṣọpẹ́
everything she wants to use for Thanksgiving. ọlọ́kadà gbé kan síwájú The bike now put one in front á gbé àwọn ọmọ sẹ́yìn. and some at the back. mo wá níjọ́ tí mo wá tọ̀ màmá yẹn lọ. We asked her one day, mo ní màmá woman, gbogbo ìgbà tí mo ti rí tẹ́ máa ń lọ ṣọ́ọ̀ṣì lójoojúmọ́ every day I see you go to church, lọ́jọ́ Sunday even on Sunday, lẹ máa ń kó nǹkan dání pẹ̀lú ìkílẹ̀ fi ń ṣe ṣọ́ọ̀ṣì you ìgbà are always coming with everything. ojoojúmọ́ lẹ̀ ìṣọdún bẹ́ẹ̀. And you celebrate every ó day. ní òkú sẹ́jọ́ pé kò mú wa. She said, no one is asking me to bring ó it. ní ojúṣe tèmi láti mú bíbélì òun dání lọ ṣọ́ọ̀ṣì. She said, my responsibility is to go to church with my Bible. ojúṣe tòun ni láti ní ìgbàgbọ́ òun lọ ṣọ́ọ̀ṣì. My responsibility is to go to church with my faith. ojúṣe tòun ni pé kóun bá ṣe ẹ̀sìn níwájú Ọlọ́run ní Sunday òun gbọ́dọ̀ mú nǹkan gbọ́dọ̀ tó ló jẹ́ lára ohun èlò láti sin Ọlọ́run fún. And when I'm done with Sunday service, I am meant to offer thanks to God. mo wá rẹ́rìn-ín He laughed. mi ò mọ ohun tí mo lè sọ. He did not know what to give her. ìgbà tí máa di ojú mi tí máa dẹ tọrọ kan bá ti wọ̀ mí lára tẹ bá kíyèsí yẹn jẹ́ ti mọ̀ nígbà tí mo ti dé. If you can observe it, anytime his spirit closes his eyes. tọrọ kan bá ti wọ̀ mí lára Once he moved with his statement, máa di ojú ni. close his eyes. èyí tó túmọ̀ sí pé Is to tell us, lásìkò tí mo di ojú yẹn at that time, ó ṣeé ṣe kí n máa sun ẹkún ayọ̀ sínú. he weeps, he all cry of joy internally. ó ṣeé ṣe kí n ti máa fi ẹ̀mí darí ohun tó ń bá mi sọ. He directs everything in his spirit. inú mi dùn gan nígbà tí mo gbọ́rọ̀ yẹn. He was so glad when he heard this, mi ò wá mọ bí mo ṣe lè gbé kalẹ̀. and he does not know what to say. ṣùgbọ́n láàárọ̀ yìí This morning, ọpẹ́ fún ìjọ mímọ́ ti Kristi láti ọ̀rọ̀ wá. thanksgiving for Celestial Church of Christ, ìjọ tá a gbọ́wọ́ ẹni ńlá olóore ọ̀fẹ́ dákalẹ̀. a great church that has been set down through a great man, on pleasant memory in the blessed memory of bàbá wa our father, SBJ Ọ̀ṣọ́fà. FBJ Oshofa. gbogbo ẹ̀kọ́ tí ìjọ mímọ́ máa ń fún wa lọ́jọ́ ológo Every preaching of our Sunday service ló máa ń bá wọn tó ń ṣẹlẹ̀. goes with what is happening. àwọn náà fún wa lẹ́kọ̀ọ́ yìí láàárọ̀ yìí. He gave us this morning. ará mi nínú Olúwa My brethren in the Lord, tó o bá wá sí church in the come to church, ìjọ Ọlọ́run jẹ́ gate of the heaven. the church is like a gate or entrance into heaven. bèbè ayé sí ọ̀run ni ìjọ Ọlọ́run jẹ́. It is like a demarcation between earth and heaven. mú ohun èlò tó pé wá láti sin Ọlọ́run. Bring a whole, a complete thing to serve God. kí ni àwọn ohun èlò tó máa ń wá láti sin Ọlọ́run? What are those things you need to bring or come along with? gbogbo rẹ̀ ló ṣe pàtàkì fún onígbàgbọ́. ó gbúdọ̀ wá ó ní ẹ má ṣe lọ sílé Olúwa ní ọwọ́ òfo. All these are very important because the Bible says those come into the house of the Lord empty-handed. ẹni tí ò bá ní Ọlọ́run ti mọ̀ nínú èrò ọkàn rẹ̀ pé kò ní. A person who does not have knows within himself that he does not. ṣùgbọ́n fún ìwọ tó ní Ọlọ́run pèsè fún. But for you who have and God has blessed, o ní láti wá sílé Olúwa ní pípé. then you must come to the house of the Lord complete. nígbà tí mo wà nínú ìjọ kan When he was watching it in a particular tí place, ọkùnrin bá fẹ́ gbé ọpẹ́ wọlé, if that man wants to give thanksgiving, èmi kan máa rí gbogbo church kan máa rú bàsíà. he will just that everybody start carrying a glass here. mo wá wọ méje ṣé bẹ́ẹ̀ náà ni gbogbo church ṣe gba Ọlọ́run gbọ́ tó. And now say, it does mean that everyone here believes God. àjọ ọkùnrin tọ́lọ́run dá lọ́lá kan láàrin wọn ló ní gbogbo ọpẹ́ tí wọ́n ń rù yẹn. Not knowing that all the thanksgiving belongs to just one particular man. tó bá fẹ́ ṣọpẹ́ When anytime you want to offer thanks, ó lè lo bàsíà mẹ́ta, you might use 3 verses as big one. ó lè lo bàsíà méje, You might use 7. ìgbà ní o lè ṣe bàsíà yẹn ní mọ́kànlélógún. At times 21. wà á kàn rí bàsíà lórí àwọn ènìyàn bàsíà tuntun See them carrying it on their heads. tí àwọn ọpẹ́ ohun ọlọ́kan òjọ̀kan máa wà níbẹ̀. That people will carry with him. ọpẹ́ ọlọ́kan òjọ̀kan Individual thanksgiving will be among. different thanksgiving, that is materials of thanksgiving. We have different kinds of it in it. Yes, ó máa kọ wá lóríṣiríṣi. Numerous ones. gbogbo wọn wá rú bàsíà. They will now come with it on their head. mi ò mọ ẹni tí mo lè
who to ask. mo wá wò pé àwọn ọjọ́ yìí máa ń ṣọpẹ́. They give thanks here. ọjọ́ tí mo máa mọ àṣírí yẹn. Today he got to know the secret. pé ọkùnrin yẹn ń tàpù látara ìrìn àjò Solomon ni. That the man actually was tapping from the way of Solomon. máa tó ní bá sí à 21 nígbà mi lórí àwọn ènìyàn. Just see them have this Garcia. mo ẹ̀ṣẹ̀ wá mọ̀ pé máa yẹn gangan ló ní ọpẹ́ yẹn. Then you got to know that okay, this is the man that. títí tí mo fi ń sọ̀rọ̀ láàárọ̀ yìí. Today. ó wà lára àwọn ògo ìjọ mímọ́ lónìí. Is part of the glory of the Lord. Ọlọ́run gbéga tó jẹ́ wípé. God bless him so much. tó bá rí mi tí mo ń sọ̀rọ̀ lọ́rùn yìí lọ́wọ́lọ́wọ́. If he sees him talking as now, bí mi ti ẹ̀ dárúkọ ẹ̀. even if he didn't mention his name, yóò ti mọ̀ pé òun ni mò ń bá wí. you know that yes, he's talking to him. Ọlọ́run máa lé ga o. God bless him. Ọlọ́run máa lé ga o. God bless him indeed. ìwọ tó ń wá sí ìjọ Ọlọ́run. Are you that come to the house of the Lord? ìjọ ti ẹ̀rọ lọ́jọ́ kan rí. Have you ever thought of it Sunday yìí ò máa gbọdọ̀ lọ lásán. that this Sunday should not go in vain? ó máa ṣoore ńlá fún mi Ọlọ́run. God, you have done a mighty thing. mo máa dúpẹ́ lọ́wọ́ rẹ Ọlọ́run. God, I'm thanking you for the wondrous things you've done. ìjọ ń ṣe yẹn. Have you ever had that in mind? ìjọ ń ṣe yẹn. Have you ever thought of it? ó wà lára ohun èlò láti sin Ọlọ́run. It's part of what you need to serve God. wàá jí láàárọ̀. Wake up in the morning, wàá gbàdúrà wákàtí méje. pray for 7 minutes, wákàtí nígbà méje 7 times ní ojúmọ́. daily. nígbà tó bá di alẹ́. By night, wàá dúpẹ́ pé Olúwa ó ṣe tó mú mi lọ láyọ̀ bọ̀ láyọ̀. say, God, thank you for my go and fro. nígbà tó bá di òpin ọ̀sẹ̀. And at the end of the week, bí irú ọjọ́ òní. just like today, wàá tún mú ọpẹ́ pé o lu ọjọ́ méje láyọ̀ àtàlàáfíà. still thank you, God, thank you for nígbà tó bá tún di oṣù kan. And at the end of the month, tí a fẹ́ pè ní ẹ̀sìn oṣù titun. by new moon 7, wàá tún dúpẹ́ pé Olúwa tún mú ẹ̀kọ́ la oṣù tó kọjá. then you say, God, thank you for last month. nígbà tó bá tún di òpin ọdún. And at the end of the year, o gbúdọ̀ tún mọ́pẹ́ wá. you say, God, thank you for last month. yàtọ̀ sí yẹn. Aside that, lára àwọn ohun èlò ìdúpẹ́ ohun èlò láti sin Ọlọ́run. other instruments are òun náà ni ìkórè. is harvest. òun ni ìkórè. Harvest. o gbúdọ̀ mú ohun tó mọ́ ohun tó tọ́lọ́run sọ tọ́lọ́run ṣe ní mímọ́. Come with what God has called clean, ohun tó ti yà sí mímọ́. that He has put aside. o gbúdọ̀ mú wá láti fi ṣe ìkórè. To the harvest. tó o bá ń sin Ọlọ́run. Having God, tó o wá ṣọ́ọ̀ṣì tó o tiẹ̀ rí kankan pé à jẹ́ tiẹ̀ fi sínú gbá kí n fi ṣọpẹ́. and you be coming to church without offering, o ò tí ì tẹnu bọ̀ Ọlọ́run. you are not doing what God wants. ní ìsọpáàdúrà ò lè gbà o. I'm not telling you that God wants your prayer, ṣùgbọ́n ó ṣeé ṣe kó ṣì máa béèrè. but you might have it late. torí náà bọ̀ Ọlọ́run ni ọpẹ́. But God wants them. àwọn tó dúpẹ́ nínú Bíbélì pọ̀. We have numerous of them that does that in the bàbá Bible. ńlá wa Ábúráhámù náà wọ́n ṣọpẹ́ sí Ọlọ́run. Even Abraham do the same thing. Ọlọ́run dẹ̀ ṣe ìyanu bá wọn náà májẹ̀mú ayérayé. Everlasting covenant. bó tilẹ̀ jẹ́ pé nígbà tó ń ṣọpẹ́ yẹn lọ́wọ́. That even when he was doing that thanksgiving, òun náà rákò bá rí mẹ́ o. he made a mistake. torí ọ̀pọ̀ ló ń ṣọpẹ́. But many give thanks, tí wọ́n tún wò pé ta ló fẹ́ gbọpẹ́. and they will still look at that, who is to receive this? ìyẹn ló fà á tí a fi lóore ọ̀fẹ́ láti máa ṣọpẹ́ láwọn nígbà mìíràn. That is why we don't have that grace to do thanksgiving at times. ẹlòmíì ní ìmọ̀tara ilé mi pé Some people, what they have in their mind is, tó bá rí ọpẹ́ tó ń sun lẹ́ lọ lẹ́fí Sunday báyìí when they see numerous thanksgiving, ó máa lára ni. they become jealous. àwọn olùṣọ́ àgùntàn yìí gbádùn o. Say, this shepherd, this woman, jẹ́ kí n sọ fún ẹ olùgbọ́ mi láàárọ̀ yìí. Let me tell you, you listener this morning, ìran ikú ló ń jẹbọ. we have those that eat sacrifices. ìran àkàlà ló máa ń jẹ òkú. We have gods that will offer sacrifices. ìránṣẹ́ Ọlọ́run ló ń gba ẹbọ Ọlọ́run. It is only the Levites that receive that sacrifice of God. ìkórìtà Sátánì wà. There is a junction of Satan. ìkórìtà ti Ọlọ́run wà. We also have that of God. ìkórìtà ti Ọlọ́run òun nínú chọ́ọ̀chì wa. Then God's junction is inside the church. mo sọ fún nínú àwọn fídíò kan tí mo ti ṣe. I've mentioned it to you before mo ní ojú méjìlá ni ó wà láyé. that we have 12 eyes in this world. ọ̀rọ̀ àti ìkejì ọ̀rọ̀. There is word and there is second word. that is opposite. That word and opposite. yes.
ọ̀rọ̀ àti ojúkejì ọ̀rọ̀. We have words and opposites. Ohun méjì ló wà láyé. We have two things. Ọlọ́run àti èṣù. We have God and Satan. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. And so on and so forth. Òkùnkùn ìmọ́lẹ̀. Light and darkness. Ọkùnrin obìnrin. Man and woman. Iná tá à ń lò lọ́wọ́lọ́wọ́ yìí. The light you are using presently. Positive and negative ló tàn án. Is being leaded by positive and negative people. Tí a bá fẹ́ bímọ. When you want to give birth. Ọkùnrin àti obìnrin ni ó bímọ. A male and a female have to come together. Ìgbà ẹ̀rùn, ìgbà òjò. There are two seasons. Òkùnkùn àti ìmọ́lẹ̀. Day and night. Bí ayé ṣe wà nìyẹn. That is how a life Kò is sí nǹkan mẹ́ta. There are no three things. Ìgbà òtútù àti ìgbà ooru. A time for cold and a time for hot. Ìkóríta Ọlọ́run ní church. The junction of the Lord is in the church. Wọ́n pè é ní gate of the heaven. It's titled Gate of Heaven. The gate of the heaven. Gate of Heaven. Òun ló kọ́kún sí ọ̀run. It's to lead you to heaven. Yálà sí ọ̀run àpáàdì. Or even to hell. Tàbí sí ọ̀run rere. Or even to heaven. Gbogbo chọ́ọ̀chì ní ọkọ̀ èrò. The church is just like an ark. Wọ́n pe ọkọ̀ náà ní ọkọ̀ èrò. The ark of Noah was called ark. Gbogbo chọ́ọ̀chì ní ọkọ̀ èrò. For people to come in. Gbogbo wa ń kérò lọ sọ́run ni. We are actually going to heaven. Tí a bá dé ìkóríta yẹn. When we get there. Gbogbo mọ́tò tó kérò ló máa da èrò lẹ̀. Every people that have actually carried people would. Wọ́n wá yọ àwọn èkó sí ọwọ́ ọ̀tún. Wọ́n á yọ èkó sí ọwọ́ òsì. We separate the wheat. Àlùkámà sí ọwọ́ ọ̀tún. And the fruit. So gbogbo chọ́ọ̀chì lónìí. Every church today. Ọkọ̀ èrò nìyí o. Ọkọ̀ èrò nìyí o. Is an ark. Kò sórúkọ chọ́ọ̀chì yìí níjọba Ọlọ́run o. There is no name in heaven. Ìjọ méjì ló máa ṣẹ́kù lọ́jọ́ ìkẹyìn. We have two churches that will exist. Ìjọ Ọlọ́run àti ìjọ Sàtánì. The church of God and the church of Satan. Ìkóríta ti Ọlọ́run ní church. The junction of God is the church. Níbi tí ọwọ́ ọ̀tún àyè àwọn obìnrin bá jáde. Where we have the side of women. Ọwọ́ òsì tí àwọn ọkùnrin bá jáde. And that of the men. Níbi tí àwa ìránṣẹ́ Ọlọ́run ti máa ń gba ọpẹ́ níbi ibi ẹnu bíi center àwọn akọrin yẹn bíi entrance àwọn akọrin yẹn. At that center where we led by the shepherd received thanksgiving. Tá a ti máa ń gba ọpẹ́ yẹn. At that center point. Ọ̀nà kan lọ sọ́wọ́ ọ̀tún fáwọn obìnrin. You know that the way went to the left and the way went to the right. Ọ̀nà kan lọ sọ́wọ́ òsì fún àwọn ọkùnrin. For into the right to the for the male. Ọ̀nà kan lọ sínú pẹpẹ ńbẹ̀. And you have the one that goes to the altar. Ọ̀nà kan wá láti ojú ṣọ́ọ̀ṣì gangan tá à ń bá wọlé àtọkùnrin àtobìnrin. And one is coming from outside. Àárín méjì tá a ti ń gba ọpẹ́ yẹn. That center point where we receive thanksgiving. Ìkóríta mẹ́rin nìyẹn. Is a four junction. Ìkóríta mẹ́rin sì lágbára. And that junction is very Ju powerful. ìkóríta mẹ́ta lọ. Than 3 points. Ọlọ́run ju èṣù lọ. God is greater than Satan. Ó lè fi èṣù wé Ọlọ́run. They are both incomparable. Òun gbé ìkóríta tiẹ̀ kalẹ̀ ní ìkóríta mẹ́ta. Satan made his own 3 points. Ọlọ́run gbé tiẹ̀ kalẹ̀ ní ìkóríta mẹ́rin. And God made his own 4 points. Gbogbo chọ́ọ̀chì lónìí. Every church today. Inú àgbélébù Jésù ni gbogbo wa ti ń jọ́sìn. We are worshiping the cross of the Lord. Jésù náwó sọ̀tọ̀ náwó sósì. Jesus Christ has his arms stretched to the left and Lórí igi right àgbélébù. on the cross of Calvary. Ó sì gborí lé òkè Gọ́gọ́tà. And his head is lifted up. Ó sì mú ẹsẹ̀ rẹ̀ sí ọwọ́ ìsàlẹ̀ tá a ti ń tò wọlé. His head actually goes down. Àwa dúró níbi ó kàn àyà Jésù láti gba ọpẹ́. Then we stand in between his chest to receive Ẹni honor. tó jẹ́ ní bàbá ọgbọ́pẹ́ bàbá ọlọ́pẹ́. He God is the father of the father of the father of the Àwa dúró níbi ọkàn rẹ̀ níbi àárín méjì yẹn. Àwa dúró láti gba ọpẹ́. to receive them. Àwa dẹ̀ ní ikọ̀ Ọlọ́run. We are the workers of Àwa God. ní ìríjú Ọlọ́run. We are working for God. Àwa ní ambassador Ọlọ́run. They are the Levites to Àwa ní ikú tó máa ń gba ẹbọ Ọlọ́run. They are the Levites that are sacrificed to Tó God. o bá wá sọ pé nítorí ìyẹn. If you say because of that, N bá sọ pé ta ni ó máa jẹ́. if I give up, you will eat it. Ọpẹ́ yẹn náà kúkú fi ń sanra. There is that time that they eat and they come fast. Ara rẹ̀ ló di lọ́wọ́ o. You are actually blocking your own Àwọn food. tó máa mọ́pẹ́ yẹn wá láti ibòmíràn máa wá. Because some people will even bring it from far and near. Wọ́n á dẹ̀ ṣe túnṣe wọn, wọ́n á dẹ̀ yà ọ́ sílẹ̀. And they will do it and they will leave you A behind. máa ń dáṣà kan nínú ìjọ mímọ́. We
say something, wọ́n á lólùṣọ́ àgùntàn tí ì ṣí pẹpẹ fún wa. and they say, the shepherd has not opened Àwọn aráàta lólùṣọ́ àgùntàn ń ṣiṣẹ́ fún. and they say, the shepherd only work for the outsider. Kì í ṣe ṣọ́ọ̀ṣì yìí ni wọ́n ti ń sọ bẹ́ẹ̀ o. They don't say that here. Kì í ṣe ṣọ́ọ̀ṣì yìí nìkan la ti ń rèrò bẹ́ẹ̀ o. Not even in this church alone that Èrò wa ní ìjọ mímọ́ nìyẹn. we have this in our mind. Irú àwọn ọ̀rọ̀ wọ̀nyí All these kind of ó jẹ́ àwọn ọ̀rọ̀ àwọn tí ò tí ì tẹ nọ́mbà Ọlọ́run. these are the thinking of those who know the word. Pẹ́pẹ́ wo lolùṣọ́ àgùntàn fẹ́ ṣí fún ẹ? Which altar is the shepherd going to open for you? Tó ju àwọn pẹpẹ àṣírí tí mo fi ń hàn ẹ́ yìí lọ. Or greater than what he's telling you today? Nú àṣọpẹ́ No are offered sacrifice. Ọlọ́run yí májẹ̀mú búburú padà lórí ẹ̀. And God changed a negative covenant to positive. Bàbá Ábúráhámù ṣọpẹ́, Abraham did the same thing. ó ń wo ibi tí ò yẹ kó wò nínú ọpẹ́. He was actually expecting God to come down. Wọ́n dẹ̀ rán ìrandíran rẹ̀ lọ sí 430 years. 400 years ní Bíbélì pé wọ́n lo 430 years wọ́n tó kúrò ní ìgbèkùn nítorí ọpẹ́ tí wọ́n ṣe. And this made God punish Israelites. Láàárọ̀ yìí, This morning, ìjọ ń tẹ nọ́mbà Ọlọ́run. are you actually calling God? Ṣo ṣetán láti tẹ nọ́mbà Ọlọ́run? Are you ready to call upon the Ṣo Lord? ṣetán láti yin Ọlọ́run? Are you ready to praise God? Ṣó ò ní máa gbàdúrà nìkan ló látòdì lọ? Oh, you will not only Ẹ praise jẹ́ ká wo God. tí ìwé 2 Corinthians chapter 9 from verse 5. Ẹ jẹ́ ká wo nǹkan tó sọ fún wa. Let's look at what the book of 2 Corinthians says. Yes. Who is there? Nítorí náà ni mo ṣe rò pé láti gba àwọn arákùnrin níyànjú bí mo ṣe ń gbà yín níyànjú lọ́wọ́lọ́wọ́ yìí kí wọn kí ó ṣáájú tọ̀ yín wá kí wọn kí ó sì múra ẹ̀bùn yín sílẹ̀ ẹ̀bùn tí ẹ ti ṣèlérí sílẹ̀ yes kó lè dá sí bí ohun ẹ̀bùn kó má dàbí ti ojú kòkòrò. Mo wí pé ẹni tó bá fúrúgbìn kíhún ni yóò ká. Ẹni bá fúrúgbìn púpọ̀ ni yóò ká. Ká ṣe gẹ́gẹ́ bí a ti pinnu ní ọkàn wa. Kì í ṣe àfẹ́kúṣe tàbí ti aláìgbọdọ̀ máa ṣe. Ọlọ́run fẹ́ onínú dídùn àti ṣọ́sọ́ mẹ́bẹ̀ Ọlọ́run fẹ́ ẹni tó ń gbàdúrà. Did he say God love who prays? Ẹ sọ̀rọ̀, ṣé ẹni tó ń gbàdúrà ló sọ pé Ọlọ́run fẹ́ mẹ́? Tó bá ń gbàdúrà, If you pray, proposal ni, it's just you proposing. òun propose ni. It's a way of proposing to God. Petition rẹ wà ní ọ́fíìsì Ọlọ́run. God knows your petition. Ìyẹn ti pé prayer request rẹ pọ̀ ní ọ́fíìsì Ọlọ́run. That your prayer request is numerous even in the sight of Wọ́n God. kí ní kan wà tó máa fi gbé bí òwú aláǹtakùn bó ṣe ń fúyẹ́. There's something you need to do to make him leave that your prayer. Ọpẹ́ ló máa mú kí Ọlọ́run wo àwọn àdúrà tó ti kọjọ sọ́lọ́run. Then it is by you giving them. Ọlọ́run fẹ́ onínúdídùn àtọlọ́rẹ̀. God love is sharing. Ẹ mọ̀ pé látijọ́ tí mo ti dé bí mi ò bá yín sọ̀rọ̀ ọdún eléyìí rí. Then if you can observe everything he has not discussed this with you before. It's not because of I have interest on Thanksgiving bóyá mo fẹ́ jẹ ọpẹ́. Ó ṣe é pé maybe because he wants to eat your Thanksgiving. But this message come to us. Àmọ́ àmú ìròyìn wá fún yín. It is our lesson of today. Ìyẹn ni ẹ̀kọ́ èmi. And we must treat it accordingly. Ìyẹn ta lè gbọ́dọ̀ ṣe gẹ́gẹ́ bó yẹ kó fi rí. Tí mi bá sọ bó ti yẹ kí n sọ, If you are not tell us the way it meant to be said, màá jìyà ẹ̀. then he is to be punished. N tí mò ń sọ ni pé What he's trying to tell you is o nílò láti mú ohun èlò wá kó máa fi sin Ọlọ́run. you need to come with something to serve God. Ìwé Jóòbù oríkejì ẹsẹ̀ kẹrin. The book of Job 7:4. Ó ní Sátánì sì dá Ọlọ́run lóhùn wípé That Satan said to God, awọ fún awọ, flesh to flesh, àní ohun gbogbo tí ènìyàn ní ní ó fi ra ẹ̀mí rẹ̀. that it is for whoever a man has, he use. Àwọn Yorùbá dẹ̀ pọ̀. And Yorùbá say Wọ́n ní àràgbélayé. that this life is
something you need to. Àràgbé láyé. There's something you need to give escape. Tó o bá fẹ́ ní ayé. If you want to live, O nílò láti lọ ọ̀dọ̀ àwọn tó wà nínú ayé. you don't need to go into the world. Toró nínú mi bàjẹ́ torí pé mo dá ènìyàn. What you say is I'm bitter because I Torí gbogbo èrò ọkàn ènìyàn yìí bí lójoojúmọ́. because whatever man thinketh is Ẹni tó ní ayé àtọ̀ ló yẹ kó o sátọ̀. you are meant to run to the person who Òun ló yẹ kó o bá ṣòwò ló yẹ kó o bá gbogbo òwò. to even trade with him. Kì í ṣe pé mo ní ìdìbò ẹ gbọ́dọ̀ máa mọ́ pé wá lórí ìṣọ́lé máa jù. Rárá mo gbọ́dọ̀ sọ lọ́nà ṣe bá mi sọ láàárọ̀ yìí. It's not because you want you to just come and tell him what Ẹni tí mò ń sọ lẹ́ẹ̀kan kó ń bà sí à 21:7-3 wá sí chọ́ọ̀chì yẹn. That man he was referring to the other time. Agbálẹ̀ lásán nínú chọ́ọ̀chì yìí ó máa ń kó gọ́tà àwọn ṣọ́ọ̀ṣì ó máa ń fọ gbogbo gọ́tà. Nígbà tó yá akọ chọ́ọ̀chì akó gọ́tà akọ chọ́ọ̀chì akó gọ́tà. Iṣẹ́ tó ń ṣe chọ́ọ̀chì yẹn ó wà jọ bless kò dẹ̀ ní anything. That man was just a church cleaner. Ṣùgbọ́n lọ́jọ́ tá a máa túlé kàn án. But the day God will Lára ẹ̀yàn ọmọ ọjọ́ tó ń gbàdúrà tó ń jọ́sìn náà ló wo iṣẹ́ rẹ̀ nínú chọ́ọ̀chì pé máa yóò gbọ́dọ̀ wà jọ bless báyìí iṣẹ́ tó ń ṣe chọ́ọ̀chì ti lágbára jù báyìí lọ. that person saw him among Wọ́n wá lọ fún onírú iṣẹ́ yẹn ní ọ̀dọ̀ ìjọba tó jẹ́ ti state. and that person took him into the government to be him head of finance. Ó wá lọ kólẹ̀ yẹn lọ́dọ̀ ìjọba. And he goes there to clean Wọ́n wá sanwó oṣù fún un. and to pay his salary. Ọlọ́run fẹ́ kó yé pé n tó ń ṣe yẹn gangan ni máa fi gbé ẹ ga. Mi ní wá ọ̀nà mìíràn kó má rò pé bóyá nítorí bó jẹ́ ọ̀nà míì tí mo gbé lé ẹ lọ́wọ́ ló ṣe ga kó o lè mọ̀ pé nínú tó ń ṣe chọ́ọ̀chì yẹn gangan ó ní máa fi gbé ẹ ga. Ọlọ́run dẹ̀ wá ọ̀nà yẹn irú ọ̀nà yẹn náà lọ́dọ̀ wá fún níbi iṣẹ́ ìjọba. God bless him according to what he does in the church of the Lord. Nígbà tó tún wá fẹ́ ga dáadáa. When God wants to promote him more, Ìjọba tó tún dé lẹ́yìn tí wọ́n gbà síṣẹ́ tán. Ìjọba míì tó tún dé. when there was another government, Wọ́n wá ṣì kó mọ́ àwọn tí ó máa lọ sí governor's office wọ́n ṣì kó mọ́ bẹ̀. now go with other people. Wọ́n ṣì kó mọ́ bẹ̀. He was asked to move with other people. Wọ́n kó wọn lọ. He was taken along. Ó wá lọ ka owó àwọn owó kan tó jẹ́ pé lójúmọ́ wọn kò ní iye tó yẹ kó jẹ́. Then they make him work with the government to count money Wọ́n dẹ̀ ní kójó lóòótọ́. because he is trustworthy. Ibi tọ́nà ẹ̀ ti là nìyẹn. That was how his story changed. Kí ni wọ́n náà fẹ́ ṣe fún Ọlọ́run láti máa fi dùn Ọlọ́run nínú? What is that thing you want to do to make God happy? Irú fẹ́ǹsì tó wó kọjá yìí. Look at the fence that fell the other time. Mo expect àwọn ẹlòmíì kan sọ pé bí mi tiẹ̀ ní gbogbo owó tẹ fẹ́ lò èlò lẹ fẹ́ lò 30,000 lẹ fẹ́ lò ẹgbàá 10,000 nú ẹ̀. He was even expecting some people to say, let me be part of those who put all this. Àwọn ohun èlò rẹ All those things you need, tó mí àti tí ò ní. the one that has life or not, O láti fi fún Ọlọ́run. you need to give to O God. láti fi fún Ọlọ́run. You need to give to O God. láti fi fún Ọlọ́run. You need to give to God. Hallelujah. Hallelujah. Ṣé gbogbo wa nínú wa dùn àrọ̀ yà? Hallelujah. Ohun èlò gbọ́dọ̀ wà lọ́wọ́ ẹ láti wá sí Ọlọ́run. You need to have something with you to serve God. Má wà ó. Ìdámẹ́wàá ara ohun èlò náà ni. Even your time is part of it. Ẹni tó ń ṣiṣẹ́ tó gba tó jẹ́ olókoòwò. A businessman, Olókoòwò. a businessman, Olókoòwò. a businessman Bákan náà ni. is the same. Àánú Ọlọ́run ò ní fi wá sílẹ̀. May God not leave us alone. Bákan náà ni Same way, inú wa dùn. we shall rejoice. Ayọ̀ wa kún. Ojú àdúrà ò ní tì wá. Amen. Láàárọ̀ yìí, This morning, ìdámẹ́wàá wa our thanks, a ní láti mú wá fún Ọlọ́run. we need to bring it to God. A ní láti fi yin Ọlọ́run. We need to use it to elevate God. A ní láti fi gbé Ọlọ́run ga. To elevate God. Ó ní ẹmu wá sílẹ̀ mi kó jẹ́ bá lè pọ̀. He said, come to my house so that we can have food at my Ara ojúṣe wa náà ni. It is part of our work. Lórúkọ Jésù yóò dára fún wa. Yóò yẹ wá lórúkọ Jésù. Amen. A ó sì rí àánú gbà. Amen. Mo fẹ́ kí gbogbo wa ká jọ̀wọ́ I want you all to know ká gbé Ọlọ́run ga. that
to elevate God. Ká fi ìmọ́lẹ̀ Ọlọ́run hàn. Let us show His light. Ká jẹ́ kí Ọlọ́run kó jẹ́ ọ̀pákùtẹ̀lẹ̀ nínú ọkàn wa. That okay, God is of great height in us. Ká sin Ọlọ́run láti inú ọkàn ìdùnnú. To serve God with a happy heart. Ká sin nínú ọkàn mímọ́. Even in clean spirit. Ká bá Ọlọ́run làjà. Then settle dispute with God. Wípé a yin Ọlọ́run. By praising Him. À ń bá Ọlọ́run làjà. Then this makes you settle everything with Him. Yóò sì dára fún wa. Ẹ̀yà kọ́ yẹn fún mi ní orin. Fire. Ìdí pàtàkì láti sin Ọlọ́run. Is there anything that is so important? Ṣáà tí yẹn ti wà bẹ́ẹ̀. Ṣé wọ́n ti padà? Ok. Ǹjẹ́ a ní àwọn ìdí pàtàkì ká gbọ́dọ̀ fi sin Ọlọ́run? You have any required important reason to serve God? Hallelujah. Hallelujah. Èèyàn mẹ́ta péré mo fẹ́ kó jáde. I just want 3 people to come out. Èèyàn mẹ́ta péré mo fẹ́ kó jáde. Just 3 people. Ìwọ tó gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó yẹ mí ní fi ojú mi ní ṣojú ìṣáájú o. I want you to say Èèyàn mẹ́ta péré kó jáde kó tó di pa lọ gbàdúrà. before we pray. I just want 3 people to come out. If you know why. Ọ̀rọ̀ Ọlọ́run yẹn yé ẹ, obìnrin mo fẹ́ kó wà nínú wọn. It is to say that you understand the word of God. Brother, mo dáná bọ̀. Brother, Mo fẹ́ kó obìnrin wà nínú wọn. I want a woman too. Hallelujah. Hallelujah. Èèyàn ṣe bí gbogbo ara wà mí láàárọ̀ mo fẹ́ fi parí ẹ̀ ni o. Èèyàn mẹ́ta péré ni mo fẹ́ béèrè lọ́wọ́ wọn. Nínú àwọn obìnrin mo fẹ́ káwa tó gbọ́ ọ̀rọ̀ ẹ tó yé dáadáa mo fẹ́ ká jáde. Nǹkan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín kò lè lójú tì yín ohun tẹ̀lé máa pàṣì ni kì í ṣe ohun tí màá ṣe tán fún àmì à níṣẹ́ lójú tì wá rárá o. Ìjọ Ọlọ́run la wà mo fẹ́ béèrè. Yes. Ẹ ti jáde ẹ sísà ní mi ò rí yín ni ẹ sísà ní. Ṣé bàbá náà ti jáde? Ṣé jáde ni? Ó yá mò ń gbọ́ yín. Yes. Ẹni kẹta gba ẹ ti jáde ó yẹ kó sáà mi wọn. Hallelujah. Kẹ́ni kan mú kámẹ́rà fún kó bá mi rìkọ́dù ẹ̀. Máa ń sí ẹ̀. Jẹ́ lọ́wọ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ mọ́mí Richard. Ṣé kò sẹ́ni tó ní kámẹ́rà fún mi? Mọ́mí Richard. Kí ni àwọn ohun èlò tá bá fẹ́ wá sin Ọlọ́run yàtọ̀ sí ẹni tó mọ̀ pé Ọlọ́run mo ṣì ń bẹ̀ ọ́ ní o. But Ọlọ́run ṣoore fún mi jíjẹ mímu láyọ̀ lálàáfíà àti pé àwọn tó tẹ nọ́mbà Ọlọ́run nínú Bíbélì mo rí wọn pé gbogbo ọ̀nà níláárí mo dẹ̀ tún sọ èyí tó wà nípa tara. Kí ni nọ́mbà Ọlọ́run téèyàn bá ti ń bọ̀ church? Kí ni nọ́mbà Ọlọ́run? Ẹ̀sùn sẹ́nu ọpẹ́ ṣíṣe. Ṣé ẹ bá pàtẹ́wọ́ fún wọn? Ọpẹ́ ṣíṣe kéèyàn jó kó tún fi nǹkan míì ṣọpẹ́ kó yin Ọlọ́run. Ìyẹn ni pé èèyàn tẹ nọ́mbà Ọlọ́run. Kí ló gbẹ̀yìn nọ́mbà yín? MTN nọ́mbà yín 50. Téèyàn bá fẹ́ tẹ nọ́mbà yẹn tó tẹ̀ títí tó wá dórí 50 yẹn tó wá lọ tẹ 60 ṣó lè dọ́dọ̀ yín? Ẹ ti rí pé nọ́mbà tó dọ́dọ̀ ya Richard àbí òun ni 50. Kí ni nọ́mbà Ọlọ́run? Ẹ bá pàtẹ́wọ́ fún wọn. Ẹgbẹ́ máìkì fún bọ̀dá yẹn. Bọ̀dá, kí ni nọ́mbà Ọlọ́run? Ọpẹ́ ṣíṣe. Ọpẹ́ ṣíṣe. Kí lẹ yàtọ̀ sí tí mọ́mí Richard sọ tí mo fẹ́nu kan pọ̀. Àwọn kan mí wá tí mo tún fẹ́nu kan pé nọ́mbà Ọlọ́run ni. A ti mọ̀ pé ọpẹ́ ṣíṣe òun náà ń pè ní ẹbọ, òun ni ìrúbọ, òun náà ni ẹbọ rẹ sísun. Ó yá mọ̀ gbọ́ yín. Ẹni tí èèyàn bá ń bọ̀ sí ilé Ọlọ́run. Yes. Ó gbọ́dọ̀ wà ní ọkàn mímọ́ àti ní lílò. Good. Wà nínú nǹkan tí ó jẹ́ nǹkan tí. Gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ọkàn mímọ́ àti ẹbá pàtẹ́wọ́ fún wọn. O gbọ́dọ̀ mú inú nínú wá ọkàn tó dárí jẹ́ ní kéjì. Ẹ pàtẹ́wọ́ fún wọn. Ẹ̀gbọ́n mi, ó máa clear ASM. Ó yá lọ gbọ́. Yes sir. Kí ni àwọn ohun èlò téèyàn lè fi múnú Ọlọ́run dùn?
tó bá wà níwájú Ọlọ́run tó rẹ́ lómi kọ́ wà kò wọ́rí ìbáàrùn oṣù mẹ́sàn-án kó lọ́dún márùn-ún kó ṣàmà gbàdúrà ni kò sí tó mọ̀ pé wọ́n máa ń sọpẹ́ gẹ́gẹ́ lórí máa bọ́ síta ni kò dẹ̀ mọ̀ pé ibi tádùrà ti ń gbà gan ni ẹ má rìkọ́ọ̀dù mi àwọn ẹni kò rìkọ́ọ̀dù mo ti rìkọ́ọ̀dù tèmi bí mo gbọ́ yín mo fẹ́ gbé wọnú ara wọn ni mo gbọ́ yín. Ó pín sínú ọ̀nà méjì. Yes sir. Ọ̀sẹ̀ ìlọsí sọ nígbà ìkórè kéèyàn fi fún Ọlọ́run tí ó ní pé nínú tí Ọlọ́run ti ṣe among what God has blessed you you give to God out of it. Ìyẹn ni number one nínú ọkàn tó pé that's one. Ẹni kejì ó sọ̀rọ̀ nípa ìdámẹ́wàá aṣẹ́ ní pípé níwájú Ọlọ́run àwọn wọ̀nyí ló máa mú Ọlọ́run kàn láti lè bùkún fún ẹni tó ti yẹ lọ. Ẹni tó ń gbàdúrà àtẹni tó ń sọpẹ́ ǹjẹ́ wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn. Àtẹni tó gbàdúrà àtẹni tó ń sọpẹ́ ó pín sí ọ̀nà méjì. Aládùúrà lè ṣe nínú àdúrà. Ẹni tó ń ṣe ọpẹ́ kò sí ẹ̀ṣẹ̀. Ẹ bá mi pàdé wọ́n kí ayé excellent ìyá Richard excellent bọ̀dá mi orúkọ òun fẹ́ fún bọ̀dá yìí o nínú Moses of our time ó kí ayé abẹ́rẹ́ pé Moses ló máa ń wù mọ̀ orúkọ òun ni atúndé fún bọ̀dá ọpẹ́ sí sọ fún Ọlọ́run wákàtí Olúwa mo gbé ọ̀gá fún oore ọ̀fẹ́ tó rọ yìí tó fi fún mi fún àánú rẹ tó fi fún mi fún oore ọ̀fẹ́ ìgbàlà tó fi fún mi fún àṣírí tó tún fi hàn mí wípé ìwọ gangan ni a gbọ́dọ̀ máa tẹ nọ́mbà rẹ̀ tá a bá fẹ́ gbàdúrà Olúwa mo gbé ọ̀gá Olúwa gba pákẹ́gbà mi ó yà dúró pé. Shout and pray. Kerara. Má ṣe dá sí. Má dá oṣó sí. Má dá àgẹ́ sí. Má dá agbéraga sí. Kò sí ẹnikẹ́ni. Bàbá Jésù Olúwa wa. Ó fi ọpẹ́ yanjú ìṣòro Sọ́lọ́mọ̀. Ó fi ọpẹ́ yanjú ìṣòro bàbá wa Nóà. Ó fi ọpẹ́ yanjú ìṣòro bàbá wa Abraham. Olúwa pàpẹ́ yanjú ìṣòro ní ọyẹ́ gbàdúrà. Shout and pray, please shout and pray. Ẹ̀mí mímọ́ kọ ọpẹ́ yanjú ìṣòro. Bàbá àìlóòrùn ìṣòro ìṣẹ́gun ìlú àwùjọ ìlú àṣọ. Pàpẹ́ yanjú ìṣòro mi. In my thanksgiving, that let me not fail. Oh Lord, let my own offerings sacrifice be accepted in your presence, oh Lord. And let all temptation of my life, oh Lord, and it come to peace. Give me a resolution, in an eternal resolution. Let your divine mercy locate me. In your infinite mercy, oh Lord, and it let me prosper. Take your good and go to your life. Jésù Olúwa wa. Wá wá sọ fún Ọlọ́run. Sọ fún Ọlọ́run. Olúwa lọ́jọ́ tó bá kú èmi nìkan. Bàbá má gbàgbé mi. Olúwa yà mí lẹ́nu. Bá mi gbé pẹ̀lú ìgbàgbọ́. Wọ́n máa yé mi lọ. Lọ́jọ́ tó bá kú èmi nìkan. Olúwa má gbàgbé mi. Ó yẹ gbàdúrà bẹ́ẹ̀. Baba,
King of glory. Locate me, O Lord, and let me out. Jésù Olúwa wa. Olúwa àdúrà tó tó lágbára lélẹ́yìí o. This is the third one and the powerful one. Solomon ṣọpẹ́ tán. After Solomon gave thanks, Olúwa sì dá agbára ìgbàanì padà fún. God gave him a restoration of glory. Nígbà táwa nínú ọgbà Édẹ́n, In the Garden of Eden, a máa pé o. we were complete. A pé. We were whole. Ṣùgbọ́n nígbà tí èsì tàn wá dé, But when Satan came, a pé mọ́ o. we Àríran mọ́ o. became less. A wà nípò ìfọ́jú ni o. We could not Ó yẹ ká máa gbọ́ gbogbo ohun tí àwọn èèyàn ń rò lọ́kàn. to see and hear what people are thinking. Ó yẹ ká máa kọ̀mánì ká máa mọ ohun tí ẹyẹ ẹja gbogbo afẹ́fẹ́. Ó yẹ ká máa mọ ohun tó ń sọ. I think meant to have that gift to know what someone is thinking in his heart. A ti jẹ èso tá a lè kọjú àwa wà nípò àìlóye. We eating that fruit and we became blind. Ṣùgbọ́n nígbà tí Solomon tẹnumọ́ Ọlọ́run But when Solomon called God number nípa ọpẹ́, with thanksgiving, Ọlọ́run dá ògo yẹn padà fún. God restored that glory to him. Bàbá wa Jésù ló tún rí ògo yẹn. Jesus Christ used that same glory. Ó wá sọ fún Olúwa, Tell God this morning, Ọlọ́run o, God, fi ọpẹ́ yanjú ìṣòro mi. use thanksgiving to settle my Fi ọpẹ́ dá ògo mi padà fún mi. use it to restore my glory back to me. Agbára láti máa dúpẹ́ Olúwa gbé wọ̀ mí. Amen. Always give thanks. Agbára láti máa yìn Olúwa gbé wọ̀ mí. To always Ó yẹ gbàdúrà. Prayer, 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 prayer. Father Lord, I pray and I beseech thee, restore all Lord glory to me. Ọlọ́run mọ́lẹ̀. In my time of Fi ọpẹ́ yanjú ìṣòro mi. I pray, Fi ọpẹ́ yanjú ìṣòro mi. all my brothers, Fi ọpẹ́ yanjú ìṣòro mi. Dá ògo ìgbàanì padà fún mi. Ṣùgbọ́n wọ́n Jésù Kristo ní wọ́n ń kí ẹ. Dá ògo mi padà fún mi. Dá ògo ìgbàanì padà fún mi. Dá ògo ìgbàanì padà fún mi. Ọba tó dá ògo ìgbàanì padà fún Solomon. Dá ògo ìgbàanì padà fún mi. Olúwa jọ̀wọ́. Ṣe mí lógo bàbá. Ṣe mí lógo ọmọ. Ṣe mí lógo ẹ̀mí mímọ́. Dá ògo mi padà fún mi. Fi ayọ̀ mi lé mi lọ́wọ́. Olúwa gbọ́ àdúrà mi. Dá ògo mi padà fún 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 mi. Let your peace, O Lord, be with us. Jésù Olúwa wa. Amen. Yé Olúwa, mú mi kúrò lágìjù, mú mi lọ sáàfin. Ayé mi, yé Olúwa, Mú mi lọ lágìjù, mú mi lọ sáàfin. gbé mi lọ sí ibi gíga tó ga jù láyé. Gbé mi lọ sí ibi gíga lọ́run. Olúwa mú mi kúrò nínú àgìjù ayé. Take me away from Mú mi kúrò nínú àgìjù ayé. Take me away from Mú mi lọ síbi tó dára. Take me to that Mú mi lọ síbi gíga. higher place. Fi ọpẹ́ yanjú ìṣòro mi. My problem is that you thanksgiving. Ohun ìní ènìyàn ó sọ̀rọ̀ nínú ayé ènìyàn. It is what you have that is clear for this way for you. Ohun gbogbo tí ènìyàn ní ní ó fi ra ẹ̀mí rẹ̀. What you have you use instead of life. Fi dúkìá tí mo fi ní ọlọ́gbọ́n tí mo fi ń gbé ọ̀gá. What I have brought to Àti you. ọkàn àti ayé mi. Like my soul. Olúwa mi sọ mí di èèyàn ńlá. Make me whole and Olúwa mi sọ mí di aláyọ̀. Ó yẹ sọ di àdúrà. Jesus Christ holy my God. My brother and my God. Daddy take me away from that wilderness. That junction where I am. Mú mi kúrò ní àgìjù ayé. Daddy I pray.
gbàdúrà fún wa. Àti bá wọn ọmọ rẹ sọ̀rọ̀ nípa ọpẹ́. Wọ́n sì ti mọ ohun èlò tá a fi gba wọn yàn lọ́wọ́ Ọlọ́run. Bàbá wa Ábúráhámù fi ọpẹ́ ìgbà ayọ̀ lọ́wọ́ rẹ̀. Sólómọ́nì fọpẹ́ gba ayọ̀ lọ́wọ́ rẹ̀. Bàbá wa Nóà fi ayọ̀ ó fi ọpẹ́ gba ayọ̀ lọ́wọ́ rẹ̀. Jóòbù pàápàá nínú ìṣòro rẹ̀ kò ṣàìfi ọpẹ́ gba ayọ̀ lọ́wọ́ rẹ̀. Ìwé mọ́ wípé ó dá ìkórè rẹ̀ padà fún ní ìlọ́po méje. Dípò kó máa gbàdúrà ṣe ló máa ń yàn lójoojúmọ́. Ọlọ́run àánú lónìí ọpẹ́ kò yanjú ìṣòro yìí. Ọpẹ́ kò yanjú ìṣòro yìí. Ẹ ní fojú sunkún ọmọ. Ẹ ó jèrè àwọn ọmọ. Iṣẹ́ tẹ́tí fàwúrọ̀ ṣe tẹ́tí fọ̀sán ṣe lọ́jọ́ alẹ́ ẹ ó dúró jẹ́. Ẹni ẹlẹ́ni ò ní jẹ́ sí ọwọ́ yín. Ẹ ó rí àánú gbà. Ẹ̀mí tẹ́ ó fi máa fìyìn fún Ọlọ́run yóò wọnú ayé yín lọ. Ẹ̀mí tẹ́ ó fi máa ṣọpẹ́ tẹ́ ó fi máa ṣe gbogbo ní tó dára nígbà ìkórè ọ̀run ló gbé wọnú ayé yín lọ. Ẹ̀mí tẹ́ ó fi máa san ìdámẹ́wàá yín tẹ́ ó fi ṣojúṣe yín ní gbígbé níwájú rẹ̀ tí àwọn ègún rẹ̀ fi nílẹ̀ wọnú ayé wa. Ẹ̀mí rere bẹ́ẹ̀ Olúwa yóò gbé wọnú ayé yín lọ. Ẹ ó rí àánú gbà. Ìmọ́lẹ̀ Ọlọ́run kò yí ká. Jésù Olúwa wa. Jẹ́ kí ọpẹ́ tí bàbá tọmọ ti ẹ̀mí mímọ́ kó máa bá yín gbé láé àti láéláé. Aleluya méje. Hallelujah, 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 hallelujah.